ẹ kú dédé àsìkò yìí, àsìkò iṣẹ́ àtòrọ̀. Ẹ káàbọ̀ sí ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyín. Ká tó mú ìròyìn àgbáyé wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́, ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti sọ ọ́ di mímọ̀ pé orílẹ̀-èdè rẹ̀ ti gbáradì fún ètò okòwò àti ìbádòwòpọ̀ lórílẹ̀-èdè àgbáyé. Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ dá sí ìwà ìdìtẹ̀gbà ìjọba tó fẹ́ wáyé tó fẹ́ máa gbilẹ̀ ní ilẹ̀ adúláwọ̀. Ìpàdé láàrin ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà àti àgbáríjọ àwọn òṣìṣẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà NLC ló ti kọ̀ láti so èso rere. Àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti gùn lé ìwọ́de káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà lórí ikú olórin tàkásùfé Mohbad. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, ààrẹ orílẹ̀-èdè US ló ti fi àròkọ ọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè Russia nípa ti ìgbésẹ̀ ogun rẹ̀ sí orílẹ̀-èdè Ukraine. Lẹ́ka ti ìròyìn eré ìdárayá, aṣọ́létẹ̀rẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ló ti sọ di mímọ̀ pé kò sí orílẹ̀-èdè kan tó lè dá orílẹ̀-èdè Nàìjíríà dúró níbi ìdíje AFCON ti ilẹ̀ adúláwọ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lápàbẹ̀. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan tí a bá múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti sọ ọ́ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ló ti gbáradì fún òwò ṣíṣe àti pé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ní èrò láti máa bá àwọn orílẹ̀-èdè àgbáyé dòwò pọ̀ nípa ti àwọn ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ okòwò ní ilẹ̀ adúláwọ̀ àti àwọn ohun tí ó fi ara pẹ́. Bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu mẹ́nuba ọ̀rọ̀ yìí ní ìlú New York lọ́jọ́ Ajé lásìkò tó ṣe àbẹ̀wò sí àwọn adarí lágbàáyé lẹ́ka ọ̀rọ̀ epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì gẹ́gẹ́ bí ó ti ṣe jẹyọ nínú àtẹ̀jáde èyí tó wá láti ọwọ́ agbẹnusọ rẹ̀ Àjúrì Ngalale. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti kọjá ẹni à ń fi ọwọ́ rọ́ dànù sẹ́yìn nípa ti ètò ìbádòwòpọ̀ ní ilẹ̀ adúláwọ̀ àti ní orílẹ̀-èdè àgbáyé. Bákan náà gbogbo ìgbà ní orílẹ̀-èdè Nàìjíríà máa ń gbáradì fún ètò òwò ṣíṣe àti pé orílẹ̀-èdè Nàìjíríà ló ti mọ ojú ilẹ̀ ṣáájú tí wọ́n sì ti dàgbà sínú rẹ̀. Torí náà ipò tó dára ní orílẹ̀-èdè Nàìjíríà wà láti wá ojútùú sí gbogbo ìṣòro tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà nípa ti ètò ọrọ̀ ajé. Lákòótán ààrẹ iléeṣẹ́ epo Mobil Leham Malom ló wá fi dá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lójú pé àwọn ti rí ìwà ìfaraẹnijìn nínú rẹ̀ láti mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ilẹ̀ adúláwọ̀ àti pé àwọn ti rí ìwà òtítọ́ nínú ọ̀rọ̀ rẹ̀. Bákan náà àsìkò ti tó láti san gbogbo ìwà náà padà fún láìpẹ́. Lójú ọ̀nà láti gbé igi dínà ìyanṣẹ́lódì aláìlópin ti àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NLC kó má bàa ṣe ìpalára fún ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà, ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ló ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn àgbáríjọ òṣìṣẹ́ NLC lọ́jọ́ Ajé lórí ọ̀rọ̀ ìpèsè ohun amáyédẹrùn fún gbogbo àwọn òṣìṣẹ́ NLC lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìpàdé tí alákòóso fún ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lánàá gba àlejò rẹ̀ ní ìlú Àbújá ló kọ̀ láti so èso rere nígbàtí àwọn òṣìṣẹ́ NLC ń tẹnumọ́ ọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ gbọ́dọ̀ fi ìdáhùn sí gbogbo ìbéèrè àwọn ṣáájú ọjọ́ ìgbédeke ọlọ́jọ́ 21 tí wọ́n ti fi léde ṣáájú lọ́jọ́ kìíní oṣù kẹsàn-án ọdún tá a wáyé. Alákòóso Simeon lánàá sọ di mímọ̀ pé ìpàdé náà ló lágbára tó pọ̀ èyí tó sì so èso rere lápá ti ìjọba àpapọ̀ àti pé gbogbo ohun tí NLC ń béèrè fún ní ìjọba àpapọ̀ tí ń gbéyẹ̀wò láti fi ìdáhùn sí gbogbo ìbéèrè àwọn òṣìṣẹ́ NLC lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n má bàa gùn lé ìgbésẹ̀ ìyanṣẹ́lódì aláìlópin wọn.
ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti ní ọ̀rọ̀ fífi ipá gba ìjọba tó fẹ́ wọ́pọ̀ ní ilẹ̀ adúláwọ̀ ló ti fi hàn pé àwọn ọ̀dọ́ ni wọ́n wá ẹni tí yóò gbà wọ́n là. Ọbásanjọ́ ẹni tó mẹ́nuba ọ̀rọ̀ yìí ní ìlú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn lásìkò ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ ọ̀dọ́ kan fún ti ilẹ̀ adúláwọ̀ ó ní òun kò ní ṣe àtìlẹ́yìn fún ìwà ìdìtẹ̀gbà ìjọba ní ilẹ̀ adúláwọ̀ níbàámu ìrírí rẹ̀ tó ní láyé ìṣèjọba ológun olóògbé Sani Abacha. Ọbásanjọ́ ní àwọn ọ̀dọ́ lọ wá ẹni tó lè tú wọn sílẹ̀ àti pé kí ló dé tó yẹ kí wọ́n máa wá ẹni tí yóò máa tú wọn sílẹ̀ nígbà tí wọ́n ní ìjọba lórílẹ̀‐èdè wọn. Bákan náà àwọn ìwà kankan ló ti ń ṣe bẹ́ẹ̀ ló ti ń bu omi rin ìwà fífipá gba ìjọba ní àwọn ilẹ̀ adúláwọ̀. Lákòótán Ọbásanjọ́ ló ti wá rọ àwọn ọ̀dọ́ ní ilẹ̀ adúláwọ̀ tó fi mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà láti máa lépa ìwà aṣíwájú lónìí àti fún ọjọ́ ọ̀la tó ṣeéṣe kó má dé láìpẹ́. Àgbáríjọ àwọn ọ̀dọ́ káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà ní ìlú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti sọ di mímọ̀ nígbà tí wọ́n darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìlú Efurun ìpínlẹ̀ Delta àti ní ìlú Ìkòròdú ìpínlẹ̀ Èkó àti káàkiri àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láti gùnlé ìwọ́de alálàáfíà láti pè fún ìdájọ́ òdodo lórí ikú gbajúgbajà olórin tàkásùfé ìlérí olúwa alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Àwọn tí wọ́n péjú pésẹ̀ sí agbègbè Panṣẹ́kẹ́ ìlú Abẹ́òkúta lónìí ọjọ́ Ìṣẹ́gun pẹ̀lú pátákó àkọlé oríṣiríṣi. Bákan náà ni irúfẹ́ ìwọ́de náà ló ti wáyé ní Efurun ìpínlẹ̀ Delta tí wọ́n sì ń pè fún ìdájọ́ òdodo fún ikú Mohbad. Ìgbésẹ̀ tó wáyé lẹ́yìn tí ìwọ́de kan ti wáyé ṣáájú ní ìpínlẹ̀ Èkó lánàá àti pé lónìí ọjọ́ Ìṣẹ́gun ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti fìwé pè ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS láti darapọ̀ mọ́ ìgbésẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ ikú Mohbad. Ọ̀rọ̀ tó jẹyọ nínú àtẹ̀jáde tó wá láti ọwọ́ alábòójútó fún ìròyìn Gbẹ́ngà Ọmọ́tòṣọ́ ní ìlú Èkó. Ó kéré tán àwọn òṣìṣẹ́ ètò ààbò tó kún fún ikọ̀ ọmọ ológun ọlọ́pàá ẹ̀ṣọ́ ààbò ìlú làbò ẹni lọ ti pàdé ikú wọn lọ́wọ́ àwọn ikọ̀ agbébọnrin ní ìpínlẹ̀ Imo. Ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun òní ní agbègbè Umalumaku ìjọba ìbílẹ̀ Ehime Mano ìpínlẹ̀ Imo. Ìṣẹ̀lẹ̀ èyí tó ti dá ìbẹ̀rù bojo sílẹ̀ láàrin ìlú tí ọ̀rọ̀ náà kàn ní ìpínlẹ̀ Imo. Àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ti àwọn agbébọnrin náà ni wọ́n ṣe ìkọlù sí wọn nígbà tí wọ́n dáná sun wọ́n tọkọtọkọ nígbà tí wọ́n wà nínú ọkọ̀ ìwọ́de wọn. Níbẹ̀ ni wọ́n ti dáná sun wọ́n dé ojú ikú. Ikọ̀ ẹ̀ṣọ́ ààbò tí wọ́n fi orúkọ bò láṣìírí ló ní àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò yìí ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀ láti ibì kan kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ sí wọn. Bákan náà ló sọ di mímọ̀ wípé àwọn agbésùmọ̀mí náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti fi ẹsẹ̀ fẹ́ wọ́n ti júbà ehoro nígbà tí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò mìíràn yóò fi yọjú síbi ìṣẹ̀lẹ̀ náà. Ẹni tí wọ́n ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Erin Okoye ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní kí àwọn ènìyàn fún àwọn ní ìròyìn ojúlówó láti rí òtítọ́ àti òdodo nípa ti ìṣẹ̀lẹ̀ náà. Bákan náà ló rawọ́ ẹ̀bẹ̀ fún àsìkò díẹ̀ láti ṣe ìwádìí tó múnádóko lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìròyìn ilẹ̀ òkèèrè ọ̀rọ̀ gbogbo ló ti dá lórí ààrẹ orílẹ̀-èdè Ukraine Volodymyr Zelensky níbi tí ìpàdé kan ti wáyé èyí tó jẹ́ ìpàdé àjọ United Nations lọ́jọ́ Ìṣẹ́gun òní níbi tí ààrẹ orílẹ̀-èdè US Joe Biden ti fi ọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn lágbàáyé tó fi mọ́ ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Russia lórí ìpalára tí ìgbésẹ̀ fífiná mọ́ orílẹ̀-èdè Russia yóò mú dání. Ààrẹ Zelensky ló darapọ̀ mọ́ ìpàdé United Nations
Nations fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ogun tó bẹ́ sílẹ̀ láàrin orílẹ̀-èdè Russia àti Ukraine. Biden ẹni tó wá sọ di mímọ̀ sí iwájú pé tí gbogbo ayé bá tò sí ẹ̀yìn ẹnìkan ó ṣeéṣe kí wọ́n rólé apá kan dápá kan sí ẹni tó bá gbogbo ènìyàn sọ̀rọ̀. Ìṣáájú sọ di mímọ̀ nípasẹ̀ àròkò ìkìlọ̀ tó fi ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè Russia Vladimir Putin ẹni tó kọ̀ láti yọjú sí ìlú New York ló ti rò pé orílẹ̀-èdè àgbáyé ni wọn yóò máa ṣe àtìlẹ́yìn fún òun láìmọ̀ wípé wọn kò sí lẹ́yìn rẹ̀. Eléyìí ni wọ́n fi sọ di mímọ̀ sí iwájú láti ẹnu ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Russia ní pé àwọn kò ní gbè sí ẹ̀yìn ẹnìkankan lórí ìṣẹ̀lẹ̀ náà. Bákan náà ni ààrẹ orílẹ̀-èdè Ukraine ti sọ di mímọ̀ pé àwọn apá kan nínú àjọ United Nations ni wọ́n sì ń pèsè àyè sílẹ̀ fún àwọn agbésùmọ̀mí lórílẹ̀-èdè wọn. Lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá, aṣọ́lé nígbà kan rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà Peter Rufai ló ti fi ìgbàgbọ́ rẹ̀ hàn pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni yóò máa ṣòro fún láti gbé igi dínà àṣeyọrí wọn níbi ìdíje ilẹ̀ adúláwọ̀ AFCON 2024 tó fẹ́ wáyé ní orílẹ̀-èdè Côte d'Ivoire lọ́dún tó ń bọ̀. Rufai sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ló ti ṣe àṣeyọrí níbi ìdíje kùmẹ́sẹ̀ yọ tó fi mọ́ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Sao Tome and Principe láti parí sí ipò kíní nínú ìsọ̀rí tí wọ́n wà. Ó ní inú òun dùn sí ìgbésẹ̀ yìí torí gbogbo eléyìí ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa ń retí láti rí. Torí náà á ṣòro fún àwọn orílẹ̀-èdè kankan láti dènà ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles láti má rí ọwọ́ mú níbi ìdíje náà torí orílẹ̀-èdè Nàìjíríà ló ní àwọn ojúlówó agbábọ́ọ̀lù tí wọ́n ṣe dáadáa ní ilẹ̀ òkèrè. Omi gbóná kì í pẹ́ lẹ́nu bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ká tún máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti sọ ọ́ di mímọ̀ pé orílẹ̀-èdè rẹ̀ ló ti ń gbáradì fún ètò okòwò àti ìbádòwòpọ̀ lágbàáyé. Ọbásanjọ́ ló ti fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ dá sí ìwà ìdìtẹ̀gbà ìjọba tó fẹ́ máa gbilẹ̀ ní ilẹ̀ adúláwọ̀. Ìpàdé láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáríjọ àwọn òṣìṣẹ́ NLC ló ti kọ̀ láti so èso rere. Àwọn ọ̀dọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ló ti gùnlé ìwọ́de káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lórí ikú olórin tàkásùfè Mohbad. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, ààrẹ orílẹ̀-èdè US ló ti fi ọ̀rọ̀ àròkò ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè Russia nípa ti ìgbésẹ̀ ogun rẹ̀ sí orílẹ̀-èdè Ukraine. Lẹ́ka ti ìròyìn eré ìdárayá, aṣọ́lé tẹ́lẹ̀ rèé fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà ló ti sọ ọ́ di mímọ̀ pé kò sí orílẹ̀-èdè kan tó máa dá orílẹ̀-èdè Nàìjíríà dúró níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON tó fẹ́ wáyé lórílẹ̀-èdè Côte d'Ivoire lọ́dún tó ń bọ̀. Bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kànnì amóhùnmáwòrán BGI TV. Ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lápabẹ̀. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan tí a bá múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé kò ní ju báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire kàbìtì.